wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ parẹ́ gbogbo gbáradà abẹ́sọ̀dodo tó gbé wa wá tàbí débi ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Òjò ló gbé. Ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ má lọ sódodo tó gbé wa wá tàbí débi ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Láti gbèrò láti paná sí lákòótó tọ̀yé táwọn ọ̀tá wa wọ́n ti forget. Wáṣọ lékèélékèé dọ̀tí ilé ayé àwa kò ní dojú rú. Ilé ayé ẹ̀yìn kò ní dojú rú. Ẹ̀sìn Ìsìlámù yìí o kò ní dojú rú. wàhíńdà hànàfíyà. tọ́ba yẹ pé lóòótọ́ ni tí wọ́n gbẹ́sẹ̀ léwu bẹ́ẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n jọ dúró lórí ẹ̀ wọ́n ti yàtọ̀ síra wọn. àwọn ànàbíyà algaslo wájib. àwọn ànàbíyà lọ́dọ̀ tàwọn ẹ̀ẹ̀méje kọ́ láàfọ̀ èyí tó jẹ́ ọ̀dàn yẹn lọ́dọ̀ tàwọn tájà bá tẹnu bọ̀. tàlàfà tó ń bì wáyé turọ̀. òun náà ní káfọ́ lẹ́ẹ̀mẹ́ta kò sí nínú yẹ pẹ̀lú kí ló fà tí ànàbíyà fi wẹ̀ torí pànàbíyà ti sọ pé itọ́ rẹ̀ òun ní ẹ̀gbin lọ́dọ̀ tòun ajé ìṣẹ̀gbin ó ti yé. bẹ́ẹ̀ni bàbá. àwọn tọ̀hún ní ajá àti tọ́ àti gbogbo ẹ̀lẹ́gbin làwọn fi ní káfọ́ lẹ́ẹ̀méje ànàbíyà ní itọ́ nìkan lẹ́gbin àti tọ̀ àtòógùn ajá gangan yìí ṣe ẹ̀gbin nígbà tájà ètí wá ṣẹ̀gbin tọ́jà lẹ́nu ẹ̀lẹ́gbin kí látún máa wáyé pẹ̀kí sí ẹ̀fọ́ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ má lo yẹ̀pẹ̀ sí táwọn yẹn ń gbọ́ yé. wàhálà malikiya. àwọn máàlìkì dáńbẹ́ lójú ọ̀nà máàlìkì táwọn sọ wípé àtitọ́ ajá àtitọ́ àtòógùn àtajá gan nǹkan tó mọ̀ ní kọ̀ṣẹ́gbìn kankan bẹ́ẹ̀. dáàbà ilà anáwó nùdìbà gásùlù iná ìsábà àwọn là tó tààrọ̀ yẹ́bù má àlìgásùlù. ọlọ́wọ́n pẹ̀lú rẹ̀ àwọn ní lọ́dọ̀ tàwọn àwọn fẹ́ àwọn làwọn àdváìsì wa àwọn fẹ́ káfọ́ lẹ́ẹ̀méje a gbọ́dọ̀ fi ìpè sí kákáfọ́ lẹ́ẹ̀méje torí kí a má fi ní iyèméjì pẹ̀lú ọ̀rọ̀ tí àwọn sáfìyà àti tọ̀hún sọ tí wọ́n ní káfọ́ lẹ́ẹ̀méje ọ̀dà ẹ̀fọ́ lẹ́ẹ̀méje ẹ má wulẹ̀ fi ìpè sí sọtigẹ́tì báwọn. oyè bàbá. ká má fi ní iyèméjì wọ́n ní àwọn fẹ́ wọ́n wá ní téèyàn ọ̀bá wa fọ̀ rárá àbọ̀fọ̀ lẹ́ẹ̀mẹ́ta àbí ò tiẹ̀ fọ̀ rárá àbọ̀kẹ́ sẹ́nu lásán wọn ni kò sàbùrù mẹ́. tí o fi ìpè sí. ọ̀dà àti ìgbà tí ajá bá tẹnu bọ̀ iná lè yín wa. ó di méjì lórí ọ̀rọ̀ alájá. ẹlẹ́ẹ̀kẹta lórí ọ̀rọ̀ ntọ́rọ̀ májá. ìtìnáwó kẹlbi. ìtìnáwó kẹlbi sísìn ajá àtikó nbí àkọ́kọ́ pé ẹ̀gbin ni àbí ẹsẹ̀ gbin àti rí yun. ẹlẹ́ẹ̀kejì àti rí wípé káfọ ibi tó bá tẹnu bọ̀ àwọn Málíkì tí wọ́n sọ pé ajé ẹsẹ̀ gbin àwọn náà ní àfọ̀ lẹ́ẹ̀méje báà bá sì bọ́ lẹ́ẹ̀méje wọ́n ní ọ̀sà burú mẹ́ àwọn kẹfẹ́ ká ṣe é bẹ̀ ni ó ti yé wa o àwọn wà mú lọ ike bá táwa tẹnu bọ̀ nǹkan ẹ̀fọ́ kọ́nà bó jẹ́ mẹ́ta ẹ̀fọ́ bó jẹ́ méje lọ́ba lè fọ́ ni ọ̀fọ́ onídìí yẹpẹ̀ onídìí wàhálà. asálífà. ẹlẹ́ẹ̀kẹta. ìtìnáwó kẹlbi. sísìn ajá. اتفق الفقهاء على أنه لا يجوز اقتناع الكلب. اتفق الفقهاء àwọn àfa onífíkíw wọ́n fi ẹnu kò. على أنه lérí wípé. لا يجوز اقتناع الكلب. kò tọ́ kí لا يجوز اقتناع الكلب. اقتناع الكلب. kò tọ́ ká sin ajá wọ́n làwọn ọ̀fẹ́ kò tọ́ ká sin ajá. إلا للصيد. àyàfi kó jẹ́ pé gáràdí tá a fi ń sìn òun ni hájà wípé abẹ́ máa fi ajá òun dẹ̀gbẹ́. والحراسة. àbá abẹ́ máa fi sọ ilé security kọ́mọ́jẹ́ security. والزارع. àbá abẹ́ máa fi sọ oko tá a fẹ́ káwọn àmàlú òde bẹ́ẹ̀ káfájá bíi mẹ́rin síbẹ̀ ká máa fi sọ. وغير ذلك. والماشية. àbá ń da màlú à ń da àgùntàn àwọn ẹ̀ka máa fajá tẹ̀lé àwọn àgùntàn torí àwọn ẹranko tí wọ́n fẹ́ kó wọn ṣe wọ́n sùn ta àbẹ́yìn tí ó kó wọn jí kẹgbẹ́ nu wa ẹbí ajá ṣe security ajá ni àwálù security òun ni àwálù kí
mo pè é security láyé òun náà ni. وغير ذلك من وجوه الانتفاع التي لم ينهى الشارع عنها. àbẹ́yìí tó bá yàtọ̀ fẹ́ yín o láwọn ojú ọ̀nà tó já sí wípé làmúyẹ́ bam. اتفق الفقهاء على أنه لا يجوز قناع الكلب ọ̀tọ̀ ká sin àwọn àfa gbogbo àwọn àfa ni wọ́n bẹ̀. إلا للصيد àbí ká máa bí dẹ́dẹ́. والحراسة والماشية والزرع. mẹ́rẹ̀ẹ̀rin yìí tó bá yẹ pé nítorí ẹ̀ làbá fi ń sin ajá gbogbo àwọn àfa àwọn àfa wọ́n fẹnu kò wípé a gbọ́dọ̀ sin ajá àfi kó jẹ́ pé níta nítorí ẹ̀ sìn ni pé abẹ́ máa fi dẹ̀gbẹ́ abẹ́ máa fi tẹ̀lé àwọn màlúwà nkankan wa abẹ́ máa fi ṣọ́ oko wa abẹ́ máa fi ṣọ́ ilé wa wọ́n tó bá yẹ pé òun làbá nítorí ẹ̀ sin ajá wọ́n ní kò sábúrú mbẹ́. وغير ذلك من وجوه wọ́n ní kò ṣe kí ni. kò sábúrú mbẹ́ من وجوه الانتفاع. ọ̀pọ̀ àwọn tí máa wá sin ajá kí ni wọ́n torí ẹ̀ sìn bí wọn bá torí ẹ̀ wọ́n kó sínú mẹ́rẹ̀ẹ̀rin yìí bí wọn bá torí pé kó máa ṣọ́ ilé àwọn sìn wọ́n torí kó máa ṣọ́ oko sìn wọ́n torí kí wọ́n máa ìyá lè fi ajá ṣe security rẹ̀ tí bá lọ bí tí bá lọ báwa ṣe máa báwọn àwọn ajé ìbò bẹ́ẹ̀ ni ó ti báwọn èyí ṣe security wọn àtẹlẹ káàkiri ibi tó bá lọ. àwọn polisi ọ̀gí kọ́ polisi ọ̀gí wọ́n máa fi ṣe security kọ̀sáburú mbẹ́ èyàn sì lè rajá sílé àáfàá lè lájá lé àáfàá kan bẹ́ẹ̀ lẹ̀ yìí tó lájá. bẹ́ẹ̀ ni àfa alájà mẹ́lú yìí. inú àwọn àbá wa ní àyè. ó ní ajá tó bá jòkó tó bá ń dráàfù lọ́wọ́ àìdé wọn gbé ajá sẹ́gbẹ̀ẹ́ ni. bẹ́ẹ̀ ni. òun náà wọ́n á gbó. kọ̀sáburú bẹ́ẹ̀. ọ̀tá kó òfin tọrọ̀hún ìyẹn lè ní bẹ́ẹ̀. tọ abáfa rẹ rí o. ajá tí ó bá sì wá sọ ilé ibo ni ó gbé ilé ẹni tí ó ní ajá. náà wà á jáza ìmáàmù Malik. ẹ wá wọn kẹ o ṣé ẹ máa pé ìtafakọ̀lì fún kàá ni wọ́n pè. ogun wọn bẹnu sí i pé a lè sin ajá àmọ́ tí ó jẹ́ àsìn ni pé ọjọ́ pé àfi ń dẹ́dẹ́ àfi ń segbá àfi ń dẹ̀gbẹ́ àfi ń sọ́lé nìkan tí ọba sì ń pé kí ọkàn wò pé ajá yìí fáyìí mo fẹ́ máa sìn tí ò ní èrò kan tí fi ń sìn pé ọkàn wò ní fi ń sìn àwọn àbá ni èyí ò ní anabi ní òun anabi ló ń wọ̀fẹ́. Imam Maliki wá dé gbé tán òun wá ní Imam Maliki wá ní òun lọ́dọ̀ tó òun sọ ọ́ dẹ̀ tọ́. àjáza ìtìná ayyi kelbin. Imam Maliki ní gbogbo ajá yòówù tó bá wù ọ́ kọ́ bá àjájá èbó kọ́ bá àjájá yíbó kọ́ bá àjájá fúlàní kọ́ bá àjájá èyí tó bá wù ọ́ nú ajá kọ́ ra kọ́ máa sìn kọ́ bá àjẹ́ pé ó wù ọ́ ni kì í jẹ́ pé wọ́n fẹ́ fi dẹ̀gbẹ́ ọ̀kẹ́ wù ọ́ ni Imam Maliki ní kọ́ ra ó sìn. illa al-aqur. ajá dìgbòlugi nìkan náà ló wọn fara máa kí ẹ sìn. tí ó máa bọ àwọn yẹn jẹ. tí ó máa bọ àwọn yẹn jẹ Imam Maliki ní èyí tó wọn fẹ́ nù. section eléyìí ti tábà yìí. section àwọn tó àbí. section eléyìí èwo ni ká mú. okùn bẹ́ẹ̀ wù. ẹ̀wọ̀n kò tí ì débẹ̀ ká tó ibi eléyìí tẹ̀yẹ̀dú yìí. bí kìnnáwó yìí èwo ni ká mú. ọlọ́run jọ da fún ọ. ìtìnáwó yẹn ká sin ajá òun láwàá mú. torí Maliki ní alẹ́ sin ajá àwọn yòókù náà sì ní alẹ́ sin tá a bá fẹ́ máa fi sọ́ọ́lì fi ṣe gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí sì ń sin ajá wọn yìí sìn lásán ọ̀pọ̀lọpọ̀ fi dẹ̀gbẹ́ ni kọ́dà wọn fún lóko kọ́dà lè fún ajá lóko bàárè. ẹfun bàárè ẹfun kìíní ẹfun lọ́ọ̀kì ẹfun gbogbo ẹ̀ gbogbo tó bá wọlé fún ọ̀kan gbọ́dọ̀ fún lóko èèyàn dé ọ̀gbọ́dọ̀ fún lóko èèyàn àríyàn ló àwọn ẹran àwọn ewúrẹ́ nù àríyàn ló wúlà àmọ́ ajá náà láwọn àwọn okọ̀ kan tí wọ́n mọ. bẹ́ẹ̀ni ẹlòmíì láì bẹ́ẹ̀ tí ẹlòmíì ajá ni. wọ́n tó bá ní ajá tó ń sin ajá tó ń fi ń dẹ̀gbẹ́ bájà rẹ bá fi ara kàn ọ́ tó bá fi ara kàn ọ́ lásọ ọwọ́ ọ̀run dáadáa púpọ̀ ìkírun tí ọ̀sán burú mẹ́. arọ́bìà. ẹlẹ́ẹ̀kẹrin. bẹ́ẹ̀ ìrù barabalẹ̀ ẹni bá ní ẹ̀rí mi yàtọ̀ fún ti ń sọ yìí kó fún mi. kó mu wá. lọ́nà àpọ́nlé. ìgbà lọ́wọ́ ẹ̀ kó sì mú wá pẹ̀lú làákàyè. kó mu wá lọ́nà. kó sì mú wá lọ́nà àpọ́nlé. mímà ni kó sì fi dá lóhùn. bẹ́ẹ̀ni. maka sọ̀rọ̀ lásán ìmàlẹ́ mi ń dáhùn yìí ìwọ maka sàrò yìí lásán fún yẹn wá gba náà ajá dá àjọ ọ̀dà kí ló wá sí ọ̀dà bá anabi ṣe wíwí ọ̀dà nù anabi kò wí bẹ́ẹ̀ àbúrò rà lọ sọ. àyè kẹ́rì wa. kẹ́rì wa ló àfẹ́ rẹ̀ rí. bó ṣe rí nù. arọ́bìà. ẹlẹ́ẹ̀kẹrin. bẹ́ẹ̀ ìrù kẹ́lbì. káwa máa sòwò ajá títà. wàlábà Ṣáfi'íyà. ká máa sòwò ajá wípé lágbájá yóò ajá ní ń tà òun ní bísínẹ́sì ẹ̀ ti ń ṣe ẹlẹ́ẹ̀kẹrin nù. lábà Ṣáfi'íyà. àwọn jọ́nà sábì yìí. wal Hanabila. àwọn Hanabila. wal Malikiyya. àtàwọn Maliki ẹ̀ka tí mo sọnù. mọ́ Maliki náà tún nù àti Maliki. lábà ila adami jawazi bai'il kalbi. wọ́n ní àwọn ọ̀gbà wọn ní kò tọ́ kí wọ́n máa ta ajá kí wọ́n máa sòwò títà ajá. àmẹ́ni ọba fẹ́ sin jáde lọ lè ra ajá. wọ́n náà tún gbọ́dọ̀ máa wò. wọ́n láwọn fara mọ́. ká máa sin ajá ká máa ta ajá ẹni ọba fẹ́ sin ajá mo ní o ti rajà. yọ̀ọ̀rà náà ni. wàlábà Hanafiyya. Ànàbí wá wí pé
ṣé àmọ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn táwọn wínú àwọn ní ara ẹ̀gbọ́dọ̀ àyàn gbọ́dọ̀ sọ wájà àgbọ́dọ̀ ta gbàdá mẹ́ta wípé Abu Hanifa wa ni ìgbà ẹni wọ́n má tajà kí wọ́n má sọ wẹ̀ ẹ sì ní ká sin ajá ọ̀dà ẹni tó fẹ́ sin ajá ń borí ó ti rà á Abu Hanifa ni òun ọ̀tẹ̀lé yìí mẹ́tẹ̀ẹ̀ta lọ rẹ̀. wàhálà ilẹ̀ àjàwá sì bẹ̀rẹ̀ yìí mọ́tò látọ̀ ẹ́. Abu Hanifa ni kéèyàn máa sọ wájà kó máa tajà Abu Hanifa ni lọ́dọ̀ tòun òun sọ ọ́ dẹ̀ tọ́ mu lákọ̀ nípọ̀nyẹ̀wò tí ò sí kàkà tó takò. ìhànàwó máa lò mọ̀ ń táfà torí pé owó tẹ ẹ bá gbà ń bẹ owó téèyàn bí sáǹbà nínú wà ń bà nínú. ṣe ọgbọ́. àgbọ̀yé bàbá. inú ìwé ká mú mi wá tẹ̀lé Málìkì lọ. nígbà yẹn kí Málìkì ni ń bá bọ̀ látàárọ̀ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni bàbá. tó ti ní amaso wò ajá èmi náà tẹ̀lé Málìkì pé aga má ṣe owó ajá àmọ́ àwọn tí ń sòwò rẹ̀ tí wọ́n ń ta òun ni wọn náà o. kò sí nẹ́bẹ̀ o. ẹ ti máa tajú òní wọn náà. àwọn làwọn kọ àwọn ọ̀fẹ́ ni kì í jẹ́ pọ́nlọ́lọ́ wọn ọ̀fẹ́ o. ọ̀kẹ́ àwọn ni wọ́n kọ́. àwọn làwọn alákòwò àwọn ọ̀fẹ́. àmì ẹni tí máa ń tajà nísìnyí kò ní wọn náà tí máa ń sòwò ajá. òṣèlú tí bá ń ṣe owó ajá ẹni tí máa ń sòwò ajá òní wọn náà. kò ní wọn náà o. àbá kò ní bàjẹ́ láyé. àmì mi ò kún èmi ò sùn èmi ò fara mọ́ wò ajá. ilé ní máa sòwò ajá máa sòwò góòdì. ó dàbá o. Masha Allah. bẹ́ẹ̀ níjọba máa ń wá wọn rárá wọn kí babungóòdì. bí àbáwá babumàlú bí àbáwá akéwùgbà góòdì irú èyí tẹ̀mí fẹ́ nù. bí àfọwọ́mọ̀lú lè sàlátì. akéwùgbà góòdì sì ré ẹni tí ń wí pé akéwùgbà ẹlẹ́dẹ̀ tọ́bádà kìyàmà yóò tún wí lọ́dọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ni. wala tanabasu bil alqab Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ fi ókọ tí kìí ṣe tẹni náà. ayakumula. la tanabasu bil alqab ẹ gbọ́dọ̀ pé ẹ má fi ẹnu gún èèyàn kẹ́ pé lóko tí o ti díẹ̀ ṣe díẹ̀ tí o da. ẹni yìí ó fẹ́ bú akéwùgbà góòdì wá ń bú Ọlọ́run. wọ́n ń bú Ọlọ́run ọba ní kó kéwù gbẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ tọ́lọ́run lóhun ọ̀fẹ́ tọ́lọ́run lóhun kọ̀ èèyàn kéwù Ọlọ́run tó wá lé èèyàn kéwù tó gba ẹlẹ́dẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. tànàbùsùn nù. góòdì lọ́lọ́run sì válù. ó níye lérí. ìyá náà kéwù gbàǹtó ní eléri wọ́n wá ní kéwù òwúlò mọ́ ẹlẹ́dẹ̀ ni wọ́n fi kéwù gbà ẹni ó wí bá ní yóò tún ẹjọ́ yẹn rò lọ́dọ̀ Ọlọ́run akéwùgbà góòdì ti ní tí ó gbà nù hasanatu ń tọ̀ wájú Ọlọ́run kọ́lá kò ní bọ́. hasanatu wo ló ní tẹ́lẹ̀ from frying pan to fire. akérèmọkùnmọ́lá ó sá fún kẹ̀kẹ́ wọ́n lè kọlu sí la. bàbá akéwùgbà góòdì wọn ó ti ní nǹkan lọ́dọ̀ Ọlọ́run. dáadáa bó ti ní ilẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀ ló ní ládá tó pọ̀ tí ó gbà. ó ti ní ilẹ̀ tó pọ̀ sẹ́. ìka kò ní sàmánà ládá tí ó gbà. ó ní ládá tí ó gbà lọ́dọ̀ Ọlọ́run tààrà kó ń tọ̀ ọ́nà máa retí. dáadáa. irú góòdì ni làwa wá ń fẹ́ wọ́n máa pè àwa náà ní akéwùgbà góòdì. ó ti yẹ báwọn èyí ò da lèmi ò fi fara má ká sin àkáta ajá. àbẹ́ni tí bá ń tọ́ a kò ní wọ́n náà. baba ṣé ìdá ẹni bá ń ta ajá ní ṣe bísínẹ́sì ajá ní kọ́pìnì ti tajà kò ní rántí owó. bísínẹ́sì ẹlẹ́dẹ̀ la gbọ́dọ̀ sí. torí gbogbo tọ́lọ̀ ń bá ti harama fúnra rẹ̀ bẹ́ẹ̀ wù rẹ̀ haram. fúnra ma harama Allah wà bẹ́ẹ̀ wù haram. àmọ́ ajá Ọlọ́run harama rẹ̀ la yuharrimu Allah Ọlọ́run harama ajá. àgbọ̀yé bàbá ṣe alcohol ní ìmọ̀ ìtọ́ba ní oṣù méjì. ẹni ọba lẹ́rìí tó jiná. ìtọ́ba ní oṣù méjì dà. yàtọ̀ fẹ́ yìí tọ́kàn jáde tọ́kàn bẹ́ẹ̀ kú tó ti wọlé padà. ẹ̀yin tẹ́ ẹ máa jáde bí ebu ẹ káwọn ìyàwó yọ sọ fún yín pé màálìm adúgbò tá a fà yín sọ yìí èbú tẹ̀lé ẹ̀rígbẹ́ ńlá ká yìí. ó yẹ káwọn ìyàwó yọ máa sọ yìí òun yín lé. wọ́n sọ fún wọn gbọ́ ni. ẹ̀ ń dójú tàwọn fámìlì. àwọn náà sọ fún wọn gbọ́ ni. àgbẹ̀rẹ̀ kọ́mọ̀lìkẹ́ni ọ̀rọ̀ alájà ti wá dó báyìí. sẹ́wárí àdísì tí ó sọ ọ̀rọ̀ yìí báńkì àdísì náà àdísì Abu Hurairah náà. wà á nábì Talha. ìmọ̀ wọ́n ti yọ lọ ọ̀gá tó sáwá sí mi lérí. ó pàtàkì tẹ. èyí tó sáà sí mi lérí ni pé kí ló fà á tí Málìkì fi sọ wípé tó fi khalafa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù tó fi ní àjádẹ̀tọ́ táwọn mẹ́tẹ̀ẹ̀ta tọ̀ ń sọ wípé ajá ọ̀dẹ̀tọ́ àtitọ́ rẹ̀ ẹ̀gbin. tí Abu Hanifa fi wípé ajá ọmọ ìtọ̀ rẹ̀ òógùn rẹ̀ ẹ̀gbin. Ṣáfíà àti Ànábílà àwọn ní àtajá àtitọ́ àti gbogbo ẹ̀ ẹ̀gbin. Málìkì ní àtajá àtitọ́ gbogbo ẹ̀ ọmọ èyí ṣe tí Málìkì rí bẹ́ẹ̀ ìwà fún ọ lẹ́rì àṣírí tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sọ fún ọ yìí. ọ̀rọ̀ tíra tí mo kà ọ̀rọ̀ mímọ̀ ni tí mo kà. Masha Allah. èyí sọ̀rọ̀ kí mo rọ́ lérí. Wallahu shahid. ọgbọ́n gbọ́yé bàbá. ìtọ́fà ni wípé Abu Hanifa Iraki ni ló ti lo dáwọ́lá rẹ̀. Naam. ẹ má tẹ̀lé bẹ́ẹ̀. Naam. Iraki dáwọ́lá rẹ̀ ní Kúfà.
Imam Shafi'i Baghdad iná ló ti lò Ahmadu ọmọ Hanbali Baghdad Shafi'i lọ Iraq ibẹ̀ ni masa àbí àkọ́kọ́ rẹ̀ tọ́kọ́ sí masa àbúrò àkọ́kọ́ Risala kitabu Risala tọ́kọ́ sí níbi ilmi usul fiqh mẹ́lò ṣe kótó padà sí masari kótó da èyí wọn kótó tún ní masa àbí mi ní masari lọ́tọ̀ ìgbà tó wà ní Iraq ni orí manhaji Shafi'i ọkàtìrà Abu Hanifa ó ti báwọn lòun náà fi dájọ́ tiẹ̀ Hanbali náà kàtì Shafi'i òun náà fi dájọ́ tiẹ̀ làwọn mẹ́tẹ̀ẹ̀ta ní fi papọ̀ lérí wípé ẹ̀gbin ni ìtọ̀ ajá ìtọ̀ rẹ̀ Abu Hanifa kàn ní ajá nìkan ni ẹ̀tọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta dúró lórí pé ẹ̀gbin ni ayé ẹ̀kọ́ kí ló wà tó ti bẹ́ẹ̀ àwọn àdìsí ọ̀rọ̀ ajá yìí ibẹ̀ ni Abu Hurairah ti rí àwọn àdìsí yẹn. Masha Allah pẹ̀lú tẹ̀rọ àwọn àdìsí yẹn. bẹ́ẹ̀ni Abdullahi ibn Mughaffal tí mo sọ yìí Iraq bẹ̀ wọ́n lórí kí àwọn àdìsí dábò ní agbára ọ̀dọ̀ rẹ̀ ńbẹ́ náà àdìsí náà mi ń ṣe hújà ní Abdullahi ibn Mughaffal ńbẹ́ sotigẹ́tì báyẹn. àgbọ̀yé bàbá. Málìkì tó ń wá sọ wípé ntọ́mọ́ni ẹ̀rọ lè wo àfa kan ọmọkéwò Málìkì ni wọ́n ń pè ní Muhammad bin Sahnun Muhammad mọ́kàlẹ̀. Muhammadu bin Sahnun. Shahnun. Muhammadu bin Sahnun ọmọkéwò Málìkì ni ó ní òun gbọ́ lẹ́nu Málìkì báyìí ọlẹ́nìkan dé àwọn jòkó lẹ́nìkan kàdé lè pé wọ́n Málìkì àdìsí tí wọ́n ń sọ wípé la tadkhulul malaikatu baytan fihi kalbu wàlá sùrọ̀ pé àdìsí ni ṣé òótọ́ ni ayé ẹ̀kọ́ Imam Málìkì onímọ̀ lóṣù dànù ó ní kọ̀dìjà hadal hadis wọ́n àdìsí yẹn wá lóòótọ́ ó dọ̀ wọ́n kọ́ sínú mú àtà Málìkì ibẹ̀ mi wọ́n àtà láti ìtumọ̀ sọ̀rọ̀. àdìsí yìí bẹ́ẹ̀ nù wọ́n àtọ́ Imam Málìkì. ọgbọ́ àgbọ̀yé. Imam Málìkì ní òun kọ́ kalẹ̀ àdìsí yẹn wá lóòótọ́ òun rí lóòótọ́ wala adiri ma haqiqatu wala adiri ma haqiqatu wala adiri ma haqiqatu ó ní ìmọ̀ bọ́yá lóòótọ́ àdìsí ànábì ní àbíyèsí àdìsí ànábì àmọ́ òun rí òun sì kọ́ ẹ lè wá kọ́pì rẹ̀ ọkọ̀ tí n bá parọ́ tí mo wí yìí wọ́n bá ti tu tọ́ àbò onítìrà létọ́ ọmọ ká ọwọ́ ajá mi ipe tí mo wí nǹkan níbẹ̀. sọ pé tí jákèmá lè wí. ẹni tọ́ inú díwá kìtàbù mùdáwánà Muhammad bin Sahnun inú mùdáwánà rẹ̀ inú ẹ̀rọ wa mùdáwánà tó bún Sahnun ibẹ̀ lọ́wọ́ ó ní wọn bí Málìkì báyìí orun wọn náà bí Málìkì ni àdìsí yìí látàdí kùn malaikatu bẹ́ẹ̀ tàkìní ọgbọ́n òní bẹ́ẹ̀ ni òun gbọ́ lóòótọ́ wàlà àdúrí máa haqiqatu bó ti wí nánu hikayatan minhu ó ti láàfin mà wípé àkíkà rẹ̀ tí Imam Málìkì ló wọ̀n mà Imam Málìkì ò fi lò ó wípé ẹ̀gbin lajá torí Imam Málìkì ò gba àdìsí yẹn wọlé àmọ́ pọ̀ fẹ́ sá ẹni tó ní àdìsí òun lọ́gbẹ́ ọkọ̀ kalẹ̀ sínú tírà rẹ̀. Masha Allah. Bàbá ilé ìfọ̀. Naam. àwọn àdìsí méjì tó wá takora wa tí mo sọ. وعن أبي طلحة Abi Talha ló gbà wá. أن رسول الله صلى الله عليه وسلم ọlá nàgbà Muhammad sọ pé. لا تدخل الملائكة بيتا فيه كلب ولا صورة. àwọn màláíkà ò ní wọnú ilé kan tí ajá bá ń bẹ ńbẹ̀ àbí súrà bá ń bẹ ńbẹ̀. حديث على àkọlù. وعن عبد الله بن عمر قال وعد رسول الله صلى الله عليه وسلم جبريل أن يأتيه. ó ní Jibrilu bá nàbí sàdéhùn kó ń bọ̀ wá bá nàbí. فراث عليه. ẹ̀yin mímọ̀ ẹ̀ gbọ́ bá tún wí. عن ابن عمر رضي الله عنهما قال وعد رسول الله صلى الله عليه وسلم جبريل أن يأتيه. ẹ wo ó ti takò ọ̀rọ̀ Ọlọ́run. ẹ mọ̀ pé ó ti takò ọ̀rọ̀ Ọlọ́run. wọ́n túmọ̀ rẹ̀ bó ni túmọ̀ rẹ̀. Jìbìrìlù bá Ànábì sàdéhùn pé òun bọ̀ wá bá. sọ pọ́sibù bẹ́ẹ̀. possibility ni. mo ti sọ lẹ́ẹ̀kan pé màláìka pé a máa nàtànà zálù. ilé ní amúre rọ̀bíkà àní sọ̀kalẹ̀ àfi pẹ̀lú àṣẹ Ọlọ́run màláìka ó sọ̀kalẹ̀ pẹ̀lú pọ́lọ́hún lọ́ràn ni òun náà wàá sàdéhùn pé Ànábì ìmọ̀ wà lọ́tọ̀ọ̀la. màláìka ọ̀sì àfọ̀ ara rẹ̀. mùsàlù lòun náà. mùsàlù lòun náà àwọn aránsẹ́ ni rọ̀ṣúlù Ọlọ́run ni. Masha Allah.
màláìka rọ̀ṣúlù ọlọ́run ni òun náà bá ànábì sàdéhùn pé ànábì yìí ń bọ̀ ọlọ́tún la irọ́ ni àdìsí irọ́ ni ẹ dànù Abu Hurairah lọ́gbà wa àmọ́ ọba ẹntì ọlọ́run sọ wípé màláìka ní àwọn òní sọ̀kalẹ̀ àti pẹ̀lú àṣẹ ọlọ́run ìmànú tí wọ́n pè ní mímọ́ rè fìmà mí takun tí mo wí. mímọ́ rè wàláhì tàláhì mímọ́ rè wàhádà Rasulullahi sallallahu alaihi wa sallam Jibrilu ayé àti ìyàwó. màláìka Jibrilu bá ànábì sàdéhùn pé òun bọ̀ wá bá a fún kínní kò lè dá wá àfi kí ọlọ́run tó ní kọ́ra àpè lọ. Akọ́kọ́ mú orí ẹ̀ ẹ̀wúrà zọ sọyẹ bàbá mọ́tàláwù àdìsí yẹn sẹ́ni pé kò kọ́kọ́ mu náà ẹ̀ máa kà sí bẹ́ẹ̀. farata alayhi. Ànábì wa retí rẹ̀ kò rí. hatta ishtadda ala rasulillah. farata alayhi ọkọ̀ wa kọ̀dá kọ̀ wa kò tètè dé. hatta ishtadda ala rasulillah. kẹ́ni wọn wá ká ànábì la. fa kharaja an-nabiyyu. Ànábì wa jáde ń wá lọ. falaqiyahu Jibril. wọ́n á padà ra wọn. sẹ́ni pé fi wùnú. ọ̀rẹ́ àtọ̀rẹ́ nù. mo ì ti sọ fún ọjọ́ ní pé màláíkà Jibril ẹ̀ẹ̀mejìlá nábì rí lórí hakíkà súra rẹ̀ rí péré gbogbo ọjọ́ títí mú iṣẹ́ rìsálà alukurani wá bá ànábì ọ̀dàmà àwọ̀ Dahiyatul Kalbi lọ́jọ́ ànábì débi pé ìyàlá wa Aisha ni eléyìí aṣíwájú ọkọ̀ ń gbọ́ báyìí àwọ̀ rẹ̀ ni màláíkà máa gbé wa ó ti yé wọn tó jẹ́ pé tó bá bá ànábì gbà mí Aisha ti rí àmàkọ́ ọmọ kóhùn ni Dahiyatul Kalbi ni náà lórí èyí wọn àti sọ yìí wọn ń jò ní. Màláìka wa kọ̀ wá ànábì wa ń wá lọ ọwọ́ ajáde lébi ẹ̀ńdọ́rọ̀ ń bọ̀ wá dọ̀ mí lónìí ni mo ti dóde ń wá lọ. fàṣàkà ilé. ọwọ́ apàdé Jibril wa ni ànábì wa ni wọ́n tó lọ́ ń bọ̀ wá láti àtàrọ̀ létí létí ìrẹ́tọ̀ wa. ó ti wá ọwọ́ sọ bẹ́ẹ̀ fún. faqala. Jibril wa sọ pé. inna la nadkhulu baytan fihi kalbun wala sura. àwọn ò lè wọlé kan tí kí ló kọ rẹ̀. ajá bẹ́ẹ̀ wàlá sùrọ̀ àti sùrà sáà nábì ilé rẹ̀ ńlẹ́ ni. Rawahul Bukhari ara tí wọ́n sọ ni Imam Bukhari lọ́gbà wa Imam Bukhari lọ́gbà lóòótọ́ Imam Bukhari àfa aládìsí ni tó sì dá onímọ̀ ni tó sì dá àmọ́ ń tọ́ wà nù rẹ̀ yóò kọlọ. àmú Bukhari lọ́wọ́ aṣọ eléyìí aṣọ ọ̀rọ̀ yìí nù àwọn àmú Bukhari lọ́wọ́ fún rẹ̀. wàhání àyíká àkọ Buhari àmàdìsí yìí la àdìsí yìí ọkọ̀ ọ̀kọ̀ lébò lẹ̀ àṣìkọ́ Bukhari àṣìkọ́ àdìsí yìí náà àmà àwọn àlélò kò lébò lẹ̀ kò lẹ́sẹ̀ lẹ̀ Masha Allah. torí wípé sáà nábì ní fọ́tò ńlẹ̀ ní wàlá àdúrà màláíkà wa ní ilé tí fọ́tò bá ti wà tájá ní wọ̀bẹ̀ sáà nábì ní fọ́tò ńlẹ̀ àbá nábì sin ajá. àbíkọ́yé bàbá anábì òsín já anábì òsín ní fọ́tò ńlẹ̀. fọ́tò ńlẹ̀ kò ní èrè ẹ̀ ká sọ pé èrè ní fọ́tò jọ̀hún. bẹ́ẹ̀ni anábì òsín anábì lè rè ńlẹ̀. bẹ́ẹ̀ni tọ́ba sì ní fọ́tò ni àwa tá à ń bọ̀ lẹ́yìn la ya fọ́tò àwọn kan ló ya fọ́tò gbà. wọ́n wá ní súnà tiwa kì í súnà tiwọn ni. àdìsí ń dànù báwọn. sọ́wọ́dì àdì bàbá àgbẹ̀ Jibril náà ni. àdìsí yìí Abu Hurairah àtàlù tó bá kejì náà. Aisha. yálà wa Aisha tó wáyé. wà ní Aisha ta. ní àgọ́tà Abu Hurairah nù. ipe ànábì ń wá màláíkà lọ. wọ́n pàdé ẹ̀ wọ́n ní èyí ṣe látàrọ̀ tó ń wò rí mọ́. màláíkà ńlẹ́ tájà bá wà àwọn òní wọ̀bẹ̀ àti fọ́tò ti Abu Hurairah nù. ọwọ́ àkùtì yálà wa Aisha. wà ní Aisha radiyallahu anha. ìyá wa sọ pé. qalat wa'ada Rasulullahi sallallahu alayhi wa sallam Jibrilu. ó ní Jibrilu bá ọkọ òun sàdéhùn. fi sa'atin an ya'tiyahu. pé táìmù báyìí aago báyìí ló wọ́n wá bá wà nábì. faja'at tilka sa'a wa lam ya'ti. dédé àsìkò tí màláíkà dáhùn wá dé ànábì ọ̀wá rí kó dé. wa qalat. Aisha wa sọ pé. wa kana biyadihi 'asan. ànábì sì mú ọ̀pá kan lọ́wọ́. fatarahaha biyadihi. ànábì kan fi bínú ju ọ̀pá òun nù ni pẹ̀lú bínú. wa huwa yaqul. ànábì wa ń sọ pé. ma yukhlifu Allahu wa'dahu. ọlọ́run ọ̀sàdéhùn kọ́ máa mú sẹ́rí. wala rusuluhu. àwọn òjíṣẹ́ ọlọ́run la màláíkà àwọn lè báyàn sàdéhùn kọ́ máa ṣe ìwáṣẹ tí màláíkà tó lóun bọ̀ wájú ọ̀wá wa mọ́ ọ̀rọ̀ ni òun ó ń ṣe ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀. kọ́sí. àgbọ́yé bàbá. ànábì ó fi bínú ju ọ̀pá lò tó pé màláíkà wá. wọ́n wá lọ àdéhùn ìmọ̀ àyíṣà wọ́n lọ mọ́ yàrá àyíṣà ni yàrá àyíṣà kò ní kọ́dà tàbí Hurairah yìí gan-an èmi yẹn gbà pápú Hurairah lónìí gbogbo àdéhùn yìí. àìmọye nǹkan tí wọ́n máa ń gbé sí yàn lọ́wọ́ tí wọ́n gbé sí lẹ́nu. bẹ́ẹ̀ni àìmọye tó ọjọ́ bẹ́ẹ̀. pọ́lọ́pọ̀lọpọ̀ tíra Bukhari ni bàbá Mudiru fi ń wí pé tíra yìí àrùní máa kataba Imam Bukhari khatti yadihi. ta ló. bàbá Mudiru ti sọ ti pẹ́ oho àìrẹ́ nìkan
akọ́mọ jáde nìsín ẹgbẹ́ fún ọmọ tíra tí Bukhari tó fi kọ́ wa kò sí wọn ò ní. bàbá àmúdí wa ní lànà yóò jàdá. wọn ò lè rí. wọn ò sì ti dòní. wọn ò sì rí lòótọ́. baba lẹ́yìn ọgbọ́n ọdún. ya mudir albarka. abidọka Allah. wà á tọ́ la bàkọ́ haka. wà á yánnà gabi na siri yìí. ẹ̀rí nǹkan báwọn. o ti rí nu baba. baba nínú ojú wọn jìfa. ojú wọn jẹ ọ̀pọ̀. tá a bá ti gbọ́rọ̀ sí wọn lẹ́nu ni wàhálà ní problem. ní ní wàhálà. a máa ń ti ń dààmú àwọn yẹn ni pé àyè ṣe ajẹ́ òjò lóra bàbá lo ìgbà ọ̀darí gbogbo ayé ọmọ náà tó wà ní wọn darí ayé nígbà ó ti darí yín already. Túláàsì. torí gbogbo ntẹ ẹgbẹ́ lọ́nà ló ti bẹ̀yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mu. lẹ́yìn kọ̀ọ̀kan. ọ̀wá sí nǹkan kan bẹ̀ ma gbogbo ntọ́ kùn mí ọ̀ka ha. òfútu fẹ́ tẹ̀ asa tí ò ní kan. gbọ́ àbá. ma yukhlifu Allahu wa'dahu. anabi wa pẹ̀lú bínú ni ba anabi ni ọlọ́run ọ̀sàdé ọ̀kọ̀ sàdé nǹkan máa mú sẹ́rí. wala rasuluhu. màláíkà náà sàdé nǹkan máa mú èyí ṣètò kílódétọ́ màláíkà wa tó disappoint mi lónìí. thumma iltafata an-nabiyyu. anabi kan wẹ̀yìn báyìí ni. fa idha bi jar'i kalbin. ọkàn rí ajá tahta sariri. lábẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ wò kan anabi kan bá ajá lábẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ ni. anabi ò tilẹ̀kùn ọkàn bá ajá lábẹ́ bẹ́ẹ̀dì ni alákọ̀ọ́kọ́ sọ pé anabi jáde ń tẹ̀lé màláíkà wọ́n màláíkà lọ wọ́n pàdé ara wọn eléyìí ní rárá o abẹ́ bẹ́ẹ̀dì ni wọ́n ti rí lábẹ́ ajá. tahta sariri faqala an-nabiyyu. anabi wa sọ pé. mata dakhala hadha al-kalb. nígbà wo la já wọn lórí mi anabi bẹ́ẹ̀ aisha wa ni aisha wa ni. wallahi ma daraytu. ó wà wọn kọ́dà mo tún abẹ́ẹ̀dì sí láàárọ̀ yìí ìgbà náà tó wọlé. fa umira bi fa ukhrija. fa umira bi anabi wa pe ẹgbẹ́ bá ń pa wa lé jáde fa ukhrija wọn wá lé ajá àwọn jáde nígbà wọn lé jáde báyìí dé màláíkà kan dé ni màláíkà wọn sọ fún pé ya Rasulullah wọn anabi ó rí lẹ́yìn tí òjì wọn lásàrò nù. ajá ò ní òjì wọn. ajá ní òjì wọlé bá ti wọlé kọ́dà mo ti wà ní wọn tó sí òtítí tí ọba jáde ní wa fíìmù ni nígbà tí yẹn bá ń sọ tíátà tí yẹn kọ wa. baba baba ẹni tó máa kọ. òdodo lọ̀rọ̀ tẹ́ ẹ máa ń sọ pé téèyàn bá fi làákà ìṣe hadith. wàláyé ọ̀lẹ́ tó. ìyọ́ máa sọnù ní gbogbo èyí tóun náà ń takò mí tó wí lára nítorí àrùn kékeré kan náà nígbà tí yẹn ń kiri tó ń kúwa. tó láfa làwọn. lára làwọn gbogbo ìtàn mi kọ̀ mélé yìí. kò lè mélé yìí jìnnà eléyìí sì máa tòsí baba eléyìí jìnnà. ẹwà díìsì méjì àwọn gbọ́dọ̀ ni pé méjèèjì ọjọ́ ra wọn. bẹ́ẹ̀ni ó takora wọn kẹ. ibo làwọn méjì ti gbọ́. ọ̀dà agbọ́ pé ti Aisha ni òun àtọ́kọ ẹni àbúrò yẹn làbọ̀ lòun ṣe mọ̀ yìí. tọ́ wọn nítorí pé òun náà ń jókòó tà nàbì ọ̀dà Aisha ìyàwó ànàbì àbúrò yẹn wọn ní jókòó tà nàbì ọ̀rọ̀ àwọn méjì ò ṣe wá jọra wọn nílò ọ̀rọ̀ alájà yìí náà. báwo lọ́wọ́ sí wa tànákùdù là ń pè yìí. òun kálukú fi làákà yìí gbé. fàkísà ládàlíkà. bàbá. mi ti sọ̀kalẹ̀ sínú. ó dà bẹ́ẹ̀. alukọ̀ tó ní àwọn ará fáà rẹ̀. ó dà bẹ́ẹ̀. wọ́n ń pè mufti diyari Misriya mufti Mazari Alhali wọ́n pè ní Dr. Shauki Ibrahim Allam Shauki Ibrahim Allam Darul Ifta Al-Misriya tabi'atun li Jami' al-Azhar ó ti yé báwọn àwọn fatawa wọn. عن حكم تربية الكلاب. wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ yìí tí mufti tí kílà ń pè Shauki Ibrahim Allam tó sọ̀rọ̀ nípa ẹ̀. هو نجس أم طاهر. Shauki Ibrahim Allam ó ní sí ajá ẹ̀gbin ni àbí ntọ́má. وقال. wọ́n bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ ní. إن جمهور. wọ́n bí léèrè bí wọ́n náà ti bí mi wọ́n bí òun náà o. bẹ́ẹ̀ni baba. lóòlà mufti tó ti bẹ́ẹ̀ ní sinmi o yasi àrí. masara. wọ́n bí léèrè bẹ́ẹ̀ àfa àgbà ni. وقال. ìwọ tó lọ jà mí yìí o tó bàbá tiẹ̀ jù mí lọ sóò tó yùn ni. o lè tó. إن جمهور العلماء. ọwọ́ sọ pé gbogbo àwọn jumhur àwọn àbá. يعتقد بنجاسة الكلب. nígbà pé jumhur aksar mu'sam ọ̀rọ̀ gbé jumhur. يعتقد بنجاسة الكلب. gbogbo wọn gbàgbọ́ inú àkídà wọn wípé ajá ẹ̀gbin ni ó ní gbogbo àwọn àbá gbà. ولكن هناك مذهب المالكية. wọ́n ní àmọ́ masáàbí máàlìkì ń bẹ tóun rí. الذي نفتي به. òun lòun fẹ́ fi dájọ́. Shauki Allam. ó ní mọ́sáàbí máàlìkì ń bẹ. ó ní gbogbo jùmọ̀rù ń wọ́n rẹ̀ dùnú. ó ní masáàbí máàlìkì lòun fi dájọ́ torí pé máàlìkì ní bẹ́ẹ̀ Madina. bẹ́ẹ̀ni. àwọn yòókù Kharija làwọn wà. bẹ́ẹ̀ni. Madina sì ni bẹ́ẹ̀ ni mímà ti. bẹ́ẹ̀ni. mẹ́rin gbogbo ma ti dé. eré àpótí ànábì ló sì jòkó mẹ́ẹ̀. Allahu alayhi wa sallam. ó ti yé báwọn ó ní náà lòun fi dájọ́.
ويقول ó sọ pé إن الكلب ó ní ajá Málìkì wẹ̀ طاهر بعينه ajá máa fún rẹ̀ ولا حرج kò wá sí láì bí في التعايش مع الكلاب ká máa gbé pẹ̀lú ajá kájọ máa ṣe tààyùsù náà pé tààyùsù kájọ máa fèrè kájọ máa lífù nù ilé kan náà pẹ̀lú ajá ó ní làhárà ó ní kò sí wàhálà في التعايش مع الكلب Málìkì sọ bẹ́ẹ̀ والعبادة a sì lè ká sì máa ṣe lọ́rùn pẹ̀lú àtọ́tọ́ bá bára kan. وكذلك لا حرج في الصلاة a lè kírun إذا مس الملابس لعاب الكلب bí itọ́ ajá tí ọba kan tí tájà fẹnu kan aṣọ yàn títọ́ rẹ̀ wá hàn bẹ́ẹ̀ Imam Málìkì ni a lè kírun pẹ̀lú ẹ̀ mufti jumhur al-Diyar al-Masriya òun lọ sọ ọ̀rọ̀ tiẹ̀ nu àti wàá gbọ́ ti mufti Shawki Alam tó jẹ́ mufti Mazar àti gbọ́ tiẹ̀ wájú yá padà èyí ní sìn ọ́ndà Darul Ifta al-Misriya lọ́wọ́ o bẹ́ẹ̀ni Darul Ifta àti wọn lọ́wọ́ ẹ wá jẹ́ padà sí ọ̀dọ̀ àwọn al-Lajnatu Da'ima lil-Buhus al-Ilmiyya wal-Ifta èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ìyá tó jẹ́ alùsùnà òun làwọn sábà máa tẹ̀lé wọn yẹn sábà tẹ̀lé ti Mazari nígbà tí mo ti Mazari wá pẹ̀lú àwọn tẹ̀lé yìí jáwá tẹ̀lé yìí tí àwọn tó jẹ́ marjawu tí wọn lọ́hùn. نعم وفي فتاوى اللجنة الدائمة fatawa àwọn Lajna Da'ima yìí ẹ bá àwọn Abdullahi bon Taud ẹ bá mbẹ nínú àwọn àfa Lajna lọ́wọ́ ẹ bá Abdullahi bon Gadiyan ẹ bá nínú àwọn àfa àwọn ẹ sì bá Abdulaziz bon Baz ẹ bá nínú àwọn àfa àwọn àti Sheikh Abdulrazak Habibi àtàwọn bẹ́ẹ̀ àwọn ẹlẹ́bàá ń bẹ̀ àgbákò mímọ́ làwọn náà sọ pé. لا تدخل الملائكة بيتا فيه الكلب ولا صورة. àdìsí yìí lẹni yẹn mú wa. من كان يربي الكلب ẹni yẹn wá béèrè ẹni yẹn mú àdìsí tá a wí yìí wá fún àwọn Lajna Da'ima ọwọ́ àbí wọn pé àdìsí àwọn kà lóòótọ́ àmọ́ o. من كان يربي الكلب للضرورة. ẹni tí bá ń sin ajá lérí gbígbọ́yà ó fẹ́ máa fi sọ ilé rẹ̀ ní tọ́. مثل حراسة. ó fẹ́ máa fi sọ ilé rẹ̀. فما رأي الدين في ذلك. kí ni ẹ̀sìn rí lórí ẹ̀ kí lẹ̀sìn sọ lórí ẹ̀ nígbà tán ní màláíkà ò ní wọnú ilé tí ajá bá wà ẹni tó yẹ pé ó fẹ́ máa lo ajá yìí fi sọ lé ara ẹ̀ tájọ́ máa bá gbélé kí ni ẹ̀sìn sọ lórí rẹ̀ wọ́n bi àwọn Lajna Da'ima. والجواب àwọn Lajna Da'ima wá dáhùn pé. من اقتنى كلبا للصيد. ẹni tí bá ń sin ajá tí fi ń dẹdẹ. أو حراسة. àbó ń sin ajá kọ́ máa fi sọ́nu lé security. كان ذلك جائزا له. wọ́n léyìn àwọn Lajna Da'ima ní eléyìí ń tọ́ dáadáa fúru ẹni bẹ́ẹ̀ kọ́ máa ṣe lọ bẹ́ẹ̀. فلا يمنع الملائكة من دخول البيت. báńtúwí fàlà. يمنع الملائكة من دخول البيت. tòwí lẹ́ẹ̀kan sí. لا يمنع الملائكة من دخول البيت. wọ́n léléyìí ò lè kọ̀ fún màláíkà láti má wọlé. àwọn Lajna Da'ima lil-Buhus al-Ilmiyya wal-Ifta ní Saudiya ń bẹ àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ yìí láwọn àbágbà wọ́n ní ẹni tí ń bá ń sin ajá tí fi ń sọ́lé ajá tí fi ń sọ́lé àbí fi ń dẹdẹ àbí mú lọ́gbẹ́ àbí fi ń tẹ̀lé àwọn ẹran àwọn màlúù rẹ̀ ó ti tí wọ́n ń sìn wọ́n ní irú ajá ni tó bá wà nulẹ̀ wọ́n lè yín wọn ò lè kọ̀ fún màláíkà láti má wọlé ajá tó lè kọ̀ fún màláíkà lè yí tọ́já sí pé a kò wúlò kankan fún wa àbí sin kankan a kàn sára pé a kàn láìkì rẹ̀ a kàn ń sìn ni. àgbọ̀yé bàbá. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí sì ń sin jáde kẹ́ pé likeness wọn fi ń sìn bẹ́ẹ̀ lómi ọ̀bá ara kò fi sọ́lé. ní pọ́pọ́sì tán torí ẹ̀ rà á. ẹ máa rí wọn lé tó fi sí ibi tó ń rọmọ gbogbo ẹ rí bẹ́ẹ̀ ó ti yé báwọn. àgbọ̀yé tí wọ́n fi ń ṣe nù. ajá sì láwọn àǹfààní la tọ́pọ̀. ajá láǹfààní la. ajá ní àǹfààní kọ́dọ̀ ó ní àmánà tí yóò ní. bẹ́ẹ̀ni. àmánà tí ò sí fọ́ọ̀mù èèyàn sì ń bẹ fájá. bẹ́ẹ̀ni ó wúlò púpọ̀. ọgbọ́n ó wúlò púpọ̀. àmánà tí tó lágbára ń bẹ fún ajá. náà ẹja wá fi Al-Qur'ani dé ní. adé tí mo sọ wípé gbogbo ohun tí àwọn oníkálukú ń sọ yìí àtàdísì yìí gbogbo ẹ̀ tako àyà Al-Qur'ani. àyà alákọ̀ọ́kọ́ tí a wí bẹ́ẹ̀ làwọn Ashabul Kahf tẹ́nì yẹn ń sọ nú ọ̀rọ̀ rẹ̀ wípé ajá àwọn Ashabul Kahf kọ̀ bá àwọn nù kòtó. bẹ́ẹ̀ni. ó ní ta ni. àwọn ajá wa. àwọn ajá wa ajá tó wà ń ta ó ti yé tí màláíkà bá rí ajá tó wà ń ta tó yẹ kó wọlé. kò ní wọlé kò yé wọlé. alájà ń bẹ pẹ̀lú yẹn oníta ni ajá wa ajá tó wà lẹ́nu ọ̀nà ń bọ̀ lọ́wọ́ àwọn níbi ta lé lọ́wọ́. ta lé ní e. nígbà máa gbájá sí tàbí nísìn ó ti yé wa kẹ́ni kan wá ní torí pé àwọn màláíkà wọ̀ bẹ̀ torí pé ìta lọ́wọ́ kò sí nínú ilé níwájú lè gbájá sínú yàrá ni níbo la jọ wà tẹ́lẹ̀ ajá tá a fẹ́ kọ́ máa sọ wa níbo ni ó wà. ìta náà ni ó wá. àwọn Ashabul Kahf ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé
kì í ṣe ìtàlájà dúró sí. ajá Ashabul Kahfi. nínú kòtò náà lọ́wọ́. ayakumullah. àyà náà ní ojú ọmọ pé nínú kòtò lọ́wọ́ ẹ máa gbìyànjú ẹ máa lọ lè dẹ̀ lákàyè kalẹ̀. akramakumul kẹ́ ẹ karim. máa fi ma àwọn màánil Qur'an. tẹ́ ẹ máa ń sọ ní pé ẹ máa ṣe tafakuri. ẹ máa ṣe tafakuri dáadáa. kéwú ibi wọ́n náà ó rí kéwú nísìn. bẹ́ẹ̀ ni bàbá. Kùránì tó gbé lọ́wọ́ ni. sayakuluna thalathatun rabi'uhum kalbuhum. lọ́dọ̀ mímà tó bá fẹ́ sọ èdè. ọgbọ́n àgbọ́yé. tó bá fẹ́ sọ èdè. ó ti yé. wọ́n bẹ̀rẹ̀ wípé èèyàn mélòó lọ́wọ́ ànulé wọn. ọ̀wá ni arba'atu ni wọn wa khamisuhum ibnuhum. àwọn mẹ́rin náà wà nulẹ̀ òun ọmọ wọn ló sì karùn-ún. ó ti parí. ṣé ọmọ àwọn ṣètà lọmọ náà wà. inú ilé. ké ẹ máa dẹ̀ láàká yìí kalẹ̀. àní máa gbọ́ kéwú yé. máa tó ń sọ fún ọ. àwọn nígbà náà ìtàlájà wa. kí ni ṣe ń ta. gbọ́ yé bàbá. kí lajá ṣe ń ta. tí bá ń ṣe ọ̀rọ̀ bí òhún. torí pé inú ọ̀gbun làwọn èèyàn ń béèrè pé èèyàn mélòó ló ń bẹ ń bẹ lọ́rọ̀ wọn sọ yí pé àwọn èèyàn ń sọ pé èèyàn mẹ́ta ló wà nù rẹ̀ ajá ló ṣẹlẹ̀ kẹrin wọn. ṣé tọ́lá yẹ pé táwọn bá ti bá ajá n ò ní máa sọ yí pé rọ́bì òhún kẹ́lí bòhún mọ́. tọ́lá àwọn tí ń bẹ nù lé inú kòtò làwọn èèyàn ń béèrè. bẹ́ẹ̀ni ìṣẹ́ni tí bẹ́ẹ̀ ń ta. bẹ́ẹ̀ni bàbá. wọn ò tí ní máa bá àwọn alájà tájà bá dún lẹ́nu ọ̀nà tiẹ̀ tó mú kàn ṣe tiẹ̀ wọn ò ní máa bá àwọn ni ọlọ́run wá ní wọ́n máa béèrè wípé wọ́n máa sọ pé mẹ́ta ni wọ́n ajá sì kẹrin. àwọn kan wí pé márùn-ún ni wọ́n ajá ló sì kẹfà. wọ́n fi ń lẹ́kùn mọ́ wọn. àwọn kan ní méje ni wọ́n kẹlbọ̀ ajá wọn ló sì kẹjọ ó tún mọ̀ pé inú lílé ń sọ. èmi ni mo máa yọ nǹkan àwọn tó wà nínú ọ̀gbun kòtò àtàjà náà làjà àwọn bí ń jẹ́ kìtìmírù ìjẹ́ kìtìmírù tájà wọn ń jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ pé a lè sọ ajálùkọ. Masha Allah. ẹ̀rínú pa lè sọ ajálùkọ torí ajá àwọn Ashabul Kahfi kìtìmírù ní jẹ́. ó dò ní báwa bá ti ṣe. ó ní bí wọ́n ti sà. àwọn Ashabul Kahfi yìí nákàlẹ́ ẹ̀ ń bẹ̀. wọ́n máa. ẹ bá jà tún wọ bẹ̀rù yóò tún gbé wa wọ́n ọmọ bí wọ́n ti fi pè nǹkan. ọ́fíìsì mi tó nù bàbá ẹ ti fi dá irísirísi ara. bẹ́ẹ̀ni ló kọ Ashabul Kahfi. bàbá tó lò ń kú tọ́nu. bẹ́ẹ̀ni àmì mi yìí tà jẹun. alhamdulillah akramakumul karim. èmi yìí tà jẹun. ṣé o ti kẹ́ẹ̀tì báyẹn. dáadáa. àfi fún tọ̀hún lẹ́sìn wípé kọ́lọ̀ lè mọ̀ wípé inú ilé ìlàjà wa kì í ṣe ìta èyí tó ń wí ni kò lébò lẹ̀ ó ti bá wọn. kódà kọ kanu tíra kí wọ́n sọ fún wọn nu tíra pé bẹ́ẹ̀ ló ṣe rí èmi wá ka omi tó ń sọ wípé èyí tí wọ́n kà rè torí èyí tó ọkà wọn náà mo kà á bẹ́ẹ̀ ni ìtàlájà wọn wà èmi wá ka èyí tó ń sọ wípé kò rí bẹ́ẹ̀ ẹ̀rí tí yẹn fún wa lélẹ́yìí. òun rèé ẹ̀rí tẹ́lẹ̀ ìta ọmọlọ́wọ́ yìí sì lẹ́sẹ̀ lẹ́jọ́ yìí tí wọ́n. dáadáa lọ torí wípé tí wọ́n yẹ pé ajá ọba sínú kòtò ni ọlọ́run ò ní sọ pé rọ́ọ̀bì òhò ọmọ kẹlẹ́ ìwọ náà fi làákà yìí pé kán ní àwọn mélòó ní bẹ́ẹ̀ nulẹ̀. àwọn mẹ́rin ọmọ wọn ló sì karùn-ún. ọmọ ló sì karùn-ún. ọjà pa àwọn márùn-ún ni wọ́n ń bẹ ní inú ilé. àyà tó parí ẹ̀ òun lèyí tí ń sọ ń bi súrátù máì tí máa yí dàná àbí sàwọn náà. àmọ́. tí ń sọ pé wa ma allamtum min al-jawarihi mukallibina tu'allimunahunna mimma 'allamakumullahu fakulu mimma amsakna lakum. báwo wá wá. Bismillahi alayhi wa taqullaha. inna Allaha sari'ul hisab. al-yawm. yas'alunaka madha uhilla lahum. ọlọ́run ni wọ́n máa bì wá nàbì léèrè wípé madha uhilla lahum. kí làwọn ọlọ́run ọba ṣe lẹ́ẹ̀tọ́ fún wa pé wọ́n máa jẹ nígbà tá a ti ka gbogbo tí wọn ò gbọdọ̀ jẹ nínú àwọn ẹranko tí wọn ò gbọdọ̀ débẹ̀ ọlọ́run ti kà á ṣáájú ọlọ́run wá ní wọ́n á bí ọ léèrè nígbà tí a máa jẹ gbogbo eré yìí madha uhilla lahum. kí ni ká máa wá jẹ. Kulli. bá ń sọ fún wa pé. uhilla lakumut tayyibat. gbogbo tọ́mà làwọn ọlọ́run ṣe ní ẹ̀tọ́ fún yín. wa ma allamtum minal jawarihi mukallibin. àti èyí tẹ́ ẹ bá tírẹ́nì nínú ajá inú tayyibati lọ́lọ́run sí sí. inú tayyibati lọ́lọ́run sí ajá sí inú àwọn nǹkan tahirat. nínú nǹkan tó mọ́. nínú nǹkan tó mọ́
ọwọ́ àánú tayyibat at-tahirat. wa ma allamtum min al-jawarihi. àbí ajá tẹ̀ ń tírénì yìí tẹ́ ẹ bá tírénì nínú ajá. mukallibin. tájà tẹ̀ ẹ fẹ́ máa fi dẹ́dẹ́ àbẹ́ ẹ fẹ́ máa fi sọ́ra yín tu'allimunahunna mimma 'allamakumullah. èyí tẹ́ ẹ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ nù tọ́lọ̀ ń fún yín ẹ kọ́ wọn bí wọ́n ti dẹ́dẹ́ ẹ kọ́ wọn bí wọ́n ti ṣe pẹ̀lú èèyàn bí wọ́n ti ní bu ara léjẹ tí wọ́n ní bá ẹ kọ́ wọn ẹ tírénì wọn dáadáa. ọlọ́run tẹ́ bá wá tírénì wọn tán tí wọ́n ti pàfẹ́tì fàkùlù wọn àmúṣakínà àlékún gbogbo tí wọ́n bá fẹnu wọn gbé wá fún yín ẹ̀jẹ̀ làwọn àfáà wá ní àyà yẹ wò èwọ́n ń pé ńgbà náà wípé àdìsí kan ní ajá tó bá tẹnu bọ àgé káfọ́ lẹ́ẹ̀mejì káfí yẹpẹ̀ fọ́ ọlọ́run ò ṣe ní tí ajá bá fi ẹnu mú nǹkan fún wa ṣe máa pé itọ́ ò ti kàn ọlọ́run ò ṣe ní káfí yẹpẹ̀ fọ́ lẹ́ẹ̀mejì kó tó Masha Allah kó tó di bá jẹ́. ẹ̀yin wọn ni wọ́n mú Málíkì fi ni àyà yìí lòun rí lòun fi sọ wípé itọ́ ẹnu rẹ̀ má tí ọba má ni ọlọ́run ó ti sọ fún wa pé itọ́ ẹnu rẹ̀ wọ́n ẹ̀gbin ni o tọ́ba ti fi kún nǹkan o àbí kẹ́ ẹ fọ́ lẹ́ẹ̀mejì pẹ̀lú yẹpẹ̀ kó tó di pé ẹ̀jẹ̀ ọlọ́run ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ rárá ń pé wá kùlù ẹ máa jẹ mimma amúsákìnà alẹ́ ìgùn ìtọ́ba fi ẹnu rẹ̀ mú fún yín tọ́lẹ́nu ni ó fi gbá mú báyìí ó fi mú tọ́ba ń gbé bọ̀ tọ́ba gbé kalẹ̀ ọlọ́run ni ẹ jẹ́ ọlọ́run ọ̀wá ní àfọ́ lẹ́ẹ̀mejì pẹ̀lú yẹpẹ̀ ká tó jẹ òun lọ́ọ́ da àdìsí yẹn òun lọ́ọ́ da àwọn àdìsí náà nù àyà yìí nìkan ti da àwọn àdìsí nínú ìjọba ti rú àyà yìí ẹ̀ da àwọn àdìsí yẹn nù òun ni ń sọ fún ọ lẹ́ẹ̀ka báyìí inú òbí tó bẹ́ẹ̀ lẹ́ẹ̀ka wíwí òun lájà tẹ̀lé Málíkì àṣàdédé tẹ̀lé Málíkì tọ́lá àdìpé Málíkì tí ó mú lọ́wọ́ ni àyà Al-Qur'ani tọ́ba kẹrì òun ló já tẹ̀lé bá a bá rí bẹ́ẹ̀ yìí tọ́ba ṣe dédé àyà Al-Qur'ani látẹ̀lé nù wọn bá a ṣe tẹ̀lé àwọn àfa àtàwọn àhímánu ẹ má máa ṣe tẹ̀kìlídùn lè àmá ìkọ́sí afọ́jú ẹ má máa ṣe bẹ́ẹ̀ ọgbọ́ àgbọ́yé tẹ̀kìlídùn ìmáàmìn bí àyìnìhì Masha Allah àwọn masahabin mu'ayyani yani dalalun bayyinun kódà wà bid'atun qabiha bídí àti ọ̀dà inú ọ̀rọ̀ àdádálẹ̀ tí ọ̀dà nìkan pé ìtí mọ̀mú lágbájá bá wí agbọ́dọ̀ tẹ̀lé àbí jùmọ̀ fún àtàzùbù lè má sáàbí má ṣe àìsí bẹ́ẹ̀. hayakumullah. àyà inú ó ní àmọ́ ẹ dá akọ ọlọ́run lórí ẹ̀kọ́ tó di pé ẹ̀jẹ̀ torí wípé bó ṣe gbá amúgògóńgò rìn náà tí kìnìún wọn ṣe kú un kódà bí ó ṣe gbá amúgògóńgò tí kìnìún ọ̀hún kú náà ọlọ́run ní bó ṣe kú un náà tẹ́ ẹ dùn tẹ́ ẹ bẹ́jẹ̀ kankan bẹ́ẹ̀ ni ó ti dẹ̀tọ́ torí ajá ti mú un fún yín ìmútájá ti mú un fún yín òun ó ti kú kó tó dọ́dọ̀ yín àmọ́ bájá ti mú un ní tọ́pá nìyà ó ti dẹ̀tọ́ fún yín. Masha Allah àgbọ́yé bàbá. báàrè oní bàárẹ̀ tá a bá dábọ̀ ọlọ́run sí kọ́kọ́ bàárẹ̀. farabalẹ̀ ẹ̀ ń bọ̀ kọ́ ọ má ṣe bísímìláì. Naam. kọ́ ọ má ṣe. ká má ṣe bísímìláì. bẹ́ẹ̀ni. Naam. àwọn kan ní mo bá fẹ́ di ajá ọ̀yà bísímìláì má ṣe bọ́ọ̀ ṣe tọ́ba rí mú ọ̀dẹ̀tọ́ àmọ́ kọ́ dákọ̀ orúkọ ọlọ́run kó tó mú pé gbogbo ń tá a bá fẹ́ ṣe ká má fi láì àmọ́ ọlọ́run sọ wípé fàṣukúrú símà láàlẹ́ yìí kìí ṣe pé kájọ́ tó lọ lọ́rọ̀ ní ẹ̀dá kọ́ ọlọ́run ó ti lẹ́ bá ti gbà á lẹ́nu rẹ̀ tán ó ti kẹ́ ẹ tó padà kẹ́ ẹ tó wá sọ̀ bẹ́ sí ní ọ̀run tó ẹ kà sí bísímìláì. ẹbẹ́jẹ́ o. ẹbẹ́jẹ́ mẹ́ ẹ máa jẹ èyí wọn ló jẹ́ àmà yìí pé ajá má nígbà ọlọ́run wá wíbẹ̀ fún wa èyí ṣe tẹ́nìkan wà sọ fún wa pé gbà náà màláyé ajá tí ilé tájá bá wà ajá tí ó dẹ̀gbẹ́ fún wa ẹ wá ní màláyé kò tún ní wọ ilé ọ̀hún màláyé kà láàánú gbogbo àwọn tí wọ́n ń sin ajá ẹjẹ́ ń béèrè ẹ̀yin tẹ́ lájá màláyé kò ní wọlé tájá bá wà màláyíkà aládùbáríkà ò ní wọbẹ̀ màláyíkà aláàánú ò ní wọbẹ̀ màláyíkà tí pín àsìkí kò ní wọbẹ̀ màláyíkà ọlọ́sìnkì bá rú kò ní wọbẹ̀ ẹni gbogbo màláyíkà yóò ní wọbẹ̀ má nílé tájá bá wà. ẹ ṣe àwọn tí wọ́n ń sin ajá báyìí tó lásìkí. ọlọ́run dẹ̀ ń ṣàánú wọn wọ́n rí blessing látọ̀dọ̀. ọmọ yóò tẹ ajá ni ajá mi 1.5 million omi 3 million. ajá tó kọ́ fábẹ́yà ò sí. ṣé kò lówó lọ́ra ajá ìwọ tó ara ajá tó ń jò lọ́ra ajá tó ara ajá délé tó wá ní ajá tó ń wọ́n àtọ́jú nǹkan wọ́n dàrú. tó dáa fún ẹ̀sìn. kò sì dá lásìkí ọlọ́run náà ní í ṣe é fún. bẹ́ẹ̀ni. ọlọ́run bá bẹ́ẹ̀ ṣàánú ẹ̀dá ó fa àwọn màláíkà ọkàn fi wọ́n ṣe mùákàlù náà bí gbogbo àwọn iṣẹ́ rẹ̀ tí ọba jẹ́ ni olúwa ní ń dá sí ara ẹ̀ sí kamọ́fúlágì ló gbogbo màláíkà sí. ọlọ́run bá àwọn màláíkà ọkàn fi wọ́n ṣe hasan àbíkílẹ̀ máa pè wọ́n. ọ̀sán ni ọlọ́run fún rẹ̀ ní ń dá iṣẹ́ rẹ̀ sí kọ̀ wá síbi tọ́lọ́run ò sí ẹnìkan wá ń sọ wípé gbogbo bí kọ́lọ́ ọlọ́run wà ayé bẹ̀kọ́. bẹ́ẹ̀ abẹ ẹ bẹ nù mo ẹ bẹ nù àwọn nǹkan tí mo screenshot tó yí fóònù mi. ẹnìkan ó ní gbogbo bí kọ́lọ́ ọlọ́run wà. nígbà tó sọ pé Allahumma wujudu fi kulli makan òun ni ọlọ́run pé kèsì gbogbo bí lọ́lọ́run wa. mo lọ wá. nígbà tí wọ́n máa bẹ̀ ńlẹ̀ńlẹ̀ tọ́ba ní ọlọ́run ṣàánú mi ìwọ ní kọ́lọ́run ṣàánú rẹ lẹ́lẹ́ sọ́mọ̀ lọ́lọ́run gbé
sọ́wọ́n ọlọ́run gbé. onísọ́lọ́ wa ń bẹ pẹ̀lú rẹ ni. ọlọ́run jọ dá fún ẹ ara ohun tá à ń wí náà ẹ ọ̀rọ̀ tó sọ oníṣẹ́ ọ̀rọ̀ kẹfẹ́rì ni ọ̀rọ̀ kúrú ni àti ọ̀rọ̀ ẹni tí àtọ̀rọ̀ múlí ìdí àtọ̀rọ̀ ẹni tí nǹkan òye. Allah àgbọ́yé bàbá ó lásìkò tí wọ́n jókòó lẹ́lẹ́kọ́ ń bẹ ọlọ́run pé ọlọ́run ṣàánú mi sáàsì kì í fún mi ọlọ́run bẹ sánmọ́. ọlọ́run bẹ sánmọ́ ó sì wá ní wàhùwà máa kùn mọ́ àyínà máa kùn tùn àyà ọ̀nà rẹ̀. ó parí wàhùwà máa kọ́ àyínà máa kùn tùn lọ́ọ̀lì wáyà wọn ọlọ́run ní gbogbo bí ẹ bá wà ń bẹ pẹ̀lú yín ṣé sánmọ́ ni wọ́n wà tọ́lọ́ fi ní wàhùwà máa kùn ṣebílẹ̀ lọ wà ó yìí sọ fún wa wípé òun ń bẹ pẹ̀lú yín ní gbogbo bí tí ẹ bá wà nígbà táwọn àwọn tí wọ́n ṣe bí àbá nábì tí wọ́n ṣe bí àbó ń ṣe ọlọ́run wọn ní yẹ̀dúnlá ìfọwọ́kọ àìdí ọlọ́run gbogbo yín ṣe fẹ́ wọ́n lé ọwọ́ ànábì ọwọ́ èmi ọlọ́run sì lé ní èrí lókè ṣé sọ́mọ́ lọ́wọ́ àjọ náà kò síbi tẹ́ ẹ sí. ilẹ̀ ẹlẹ́wọ̀n ti ṣe bí yá. Allahumma wujudu fi kulli makan gbogbo ayé gbogbo bí. o sì gbọ́dọ̀ béèrè nípa bíbò ló ti wà. tẹ́ bá wa ṣe ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣe oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm